Ẹ káàbọ̀ padà sí orí ìkànnì mi. Ní òní n ó bẹ̀rẹ̀ ẹ̀kọ́ mìíràn tí à ń pè ní sequence and series. Ìjẹ́ kí n tó tẹ̀síwájú, mò ń gbà ọ́ níyànjú pé tó o bá tíì subscribe sí orí ìkànnì mi, má gbàgbé láti ṣe bẹ́ẹ̀. Mo dẹ̀ ti ṣe àwọn fídíò lóríṣiríṣi eléyìí lórí àwọn irúfẹ́ ìṣirò lóríṣiríṣi. Lọ sí orí ìkànnì mi ó sì bá wọn ńbẹ̀. Ní òní nínú fídíò yìí, n ó máa ṣàlàyé ohun tí à ń pè ní sequence. Irúfẹ́ sequence tó jẹ́ oríṣiríṣi. Lẹ́yìn náà, màá ṣàlàyé bó ṣe lè wá nth term of a sequence tí à ń pè ní eléyìí tó jẹ́ kíni o, eléyìí tó jẹ́ táàmù ẹ́ní. Ẹ máa bá mi ká lọ. Kò sí tàbí ṣùgbọ́n nílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ó ti gbọ́ ohun tí à ń pè ní natural number, ṣérọ́ ni? Tá bá ní natural numbers, òun náà ni irúfẹ́ numbers kan tó jẹ́ pé a máa ń kà. Ó rí pé tó bá bi àwọn àbúrò rẹ àbáwọn ọmọ rẹ àbáwọn ọmọ kéékèèké ládùúgbò rẹ wípé kí ni àwọn number tí wọ́n máa ń kà ní school, wọ́n ka number tí wọ́n máa ń kọ́ wọn nínú ìṣirò fún wọn. Ó rí pé ohun tí wọ́n ó sọ ni pé 1, 2, 3, 4, 5. Ṣó ti yé? Irú àwọn number báyìí òun là ń pè ní kíni o, natural number. A sì tún lè kọ wọ́n gẹ́gẹ́ bí kíni o, n. Òun number tá máa ń ṣe kíni, tá máa ń kà gẹ́gẹ́ bí àpẹẹrẹ gẹ́gẹ́ bí mo ṣe sọ 1, 2, 3, 4, 5. O rí tó bá rí irú number báyìí gẹ́gẹ́ bí natural number, òun là ń pè ní kíni o, òun là ń pè ní sequence. Kí ni à ń pè ní sequence gangan? Òun náà ni kíni o, àtòpọ̀ number tó jẹ́ pé ó tẹ̀lé òfin. Àkójọpọ̀ number kan tó jẹ́ pé ó ṣe kíni o, ó tẹ̀lé òfin. Ó rí pé number tó ń wò ní ojú máwòmáran mi yìí, ó rí pé kíni o, ó tẹ̀lé àwọn òfin. Àwọn òfin tó tẹ̀lé ni pé kó o tó mọ number tí ó wà lẹ́yìn number alákọ̀ọ́kọ́, ro 1 mọ́. Ó rí pé tí n bá ro 1 pọ̀ mọ́ 1 yóò fún mi ní kíni 2. Tí n bá tún ro 1 pọ̀ mọ́ 2 yóò fún mi ní kíni o, 3. Tí n bá tún ro 1 pọ̀ mọ́ 3 yóò fún mi ní 4 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tó o bá ní àkójọpọ̀ number yìí tó jẹ́ pé ó ń sọ òfin tó fi máa mọ àwọn number tí ń bẹ lẹ́yìn rẹ̀, òun là ń pè ní kíni o, òun là ń pè ní sequence. A wá ní àwọn oríṣiríṣi sequence. A rí oríṣiríṣi ọ̀nà tán pín sí. Àwọn eléyìí tó jẹ́ pé kíni o, eléyìí tí á mọ bá pàdé jù tí à ń pè ní special sequence. Òun lalákọ̀ọ́kọ́ ńbẹ̀ là ń pè ní kíni o, linear sequence. Òun là ń pè ní linear sequence. Kí ni à ń pè ní linear sequence? O tún lè pè é ní arithmetic progression. N ó máa ṣàlàyé tá ń pè ní arithmetic progression nínú fídíò tó ń bọ̀ wá. Òun náà ni pé kíni, òun ni sequence kan tó jẹ́ pé àjọṣepọ̀ tó wà láàárín táàmù méjì tó tò tẹ̀léra wọn. Kí n tó lọ, kí là ń pè ní term? Irú number báyìí 1 yìí, 2 yìí, 3 yìí, 4 yìí, 5 òun là ń pè ní kíni, term. Number alákọ̀ọ́kọ́ ńbí báyìí òun ni first term, táàmù alákọ̀ọ́kọ́, táàmù ẹlẹ́ẹ̀kejì, táàmù ẹlẹ́ẹ̀kẹta, táàmù ẹlẹ́ẹ̀kẹrin. Ṣó ti yé wa? Tí n bá ní irú kíni o, tí n bá ní irú sequence báyìí gẹ́gẹ́ bí àpẹẹrẹ, tí n bá ní 2, 4, 6, 8, 10. Ó rí pé sequence ni, ṣérọ́ ni? Irọ́ kọ́ o. Ìdí tá fi pè ní sequence ni pé òun náà tẹ̀lé àwọn òfin kan tá fi lè mọ kíni o, tá fi lè mọ number tó tò tẹ̀léra wọn. Irú òfin tó tẹ̀lé eléyìí ni pé number alákọ̀ọ́kọ́ máa ro 2 mọ́. Tó bá fẹ́ mọ èyí tó wà lẹ́yìn rẹ̀ tún ro 2 mọ́. Tó bá tún fẹ́ mọ èyí tó wà lẹ́yìn rẹ̀ tún ro 2 mọ́. Ó rí pé yóò máa fún mi ní 4. Tí n bá tún ro 2 mọ́ yóò fún mi ní 6. Tí n bá tún ro 2 mọ́ yóò fún mi ní 8. Irúfẹ́ number yìí tó jẹ́ pé ohun tó wà láàárín number tó tò tẹ̀léra wọn méjèèjì, ó ń jẹ́ kíni o, ó ń jẹ́ number kan náà fún gbogbo táàmù. Ó rí pé tí n bá ro táàmù méjèèjì, ó rí pé mo ní 2, mo tún ní 2, mo tún ní 2. Tó bá jẹ́ pé ohun tó ní láàárín wọn títí òun náà ni 2, òun là ń pè ní kíni o, òun là ń pè ní linear sequence. Ó rí pé pẹ̀lú àlàyé tí mo ṣe, o lè mọ ohun tí ó kù lẹ́yìn rẹ̀. Bó o ló ṣe mọ ohun tó kù lẹ́yìn rẹ̀ náà, pé tún ro 2 mọ́. O tún lè mọ ohun tí ó kù lẹ́yìn eléyìí náà. Bó ṣe mọ ohun tó kù lẹ́yìn eléyìí náà ni pé tó bá tún ro 2 mọ́ eléyìí yóò jẹ́ 14. Tó bá ní irúfẹ́ sequence báyìí, òun là ń pè ní kíni o, linear sequence tàbí arithmetic progression. Ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀, òun là ń pè ní kíni, non-linear sequence.
òun là ń pè ní non-linear sequence tó ti yé wa. Tá bá ní non-linear sequence, òun ni sequence tí è ṣe linear, ó rí pé bí mo ṣe ṣàlàyé síwájú, tá bá ní linear sequence, òun tó jẹ́ pé àjọṣe tó wà láàrin nọ́mbà méjì tó tò tẹ̀léra wọn, táwọn méjì tó tò tẹ̀léra wọn ni pé kó máa ro tàbí kó máa yọ kúrò nọ́mbà kan náà, ṣó ti yé. But eléyìí tí ò bá jẹ́ báwọn là ń pè ní kíni o, non-linear sequence. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, tí bá ní 3, 9, 17, 27, ó rí pé sequence leléyìí náà, ṣérọ́ ni? Sequence ni, torí ó ní àwọn òfin tó jẹ́ pé ó fi lè mọ nọ́mbà tí ó tún kàn. Ó rí pé nínú òfin òun náà ni pé tó bá fẹ́ mọ nọ́mbà tí ó kàn lẹ́yìn eléyìí, òun ni pé tó bá yọ 9 àti 3, ó rí pé eléyìí fún mi ní 6. 17 àti 9, tó bá yọ 9 kúrò nínú 17, eléyìí náà jẹ́ 8, 10. Ó rí pé ó ń tẹ̀lé àwọn òfin kan. Pẹ̀lú òfin yìí, o lè mọ nọ́mbà tí ó kàn. Kí nọ́mbà tí ó kàn lẹ́yìn eléyìí, òun náà ni pé kó ro kíni o mọ́ eléyìí o, kó ro 14 mọ́ eléyìí, 39 plus 14, ṣó ti yé wa báyẹn. So eléyìí ó máa fún mi ní kíni o, 53. So ó rí pé sequence náà ni. But a ní mọ̀ pé ní linear sequence, kí ló dé tá ní mọ̀ pé ní linear sequence? Ó rí pé in tó jẹ́ pé kíni o, in tó jẹ́ àjọṣe tó wà láàrin àwọn nọ́mbà méjì tó tò tẹ̀léra wọn, ó rí pé wọn ò papọ̀ fún gbogbo nọ́mbà, ṣó ti yé wa báhun. So eléyìí là ń pè ní kíni o, non-linear sequence. So non-linear sequence rẹ, ó lè fún ọ ní quadratic expression ní táàmù ìparí tí a mọ̀ sí end term, wọ́n máa ṣàlàyé síwájú sí i. A tún ní tá ń pè ní kíni o, geometric sequence. Kí ni à ń pè ní geometric sequence? Òun náà ni tá tún ń pè ní kíni o, tá ń pè ní exponential sequence tàbí geometric progression GP, ń máa ṣàlàyé òun náà nínú fídíò tó ń bọ̀. Òun náà ni tó jẹ́ pé kíni o, jẹ́ n fún ọ lápèjúwe, bóyá ní ìsìn mo ní 2, 4, 8, 16. Ó rí pé tó bá wo nọ́mbà yìí, kí làjọṣepọ̀ tó wà láàrin wọn? Òun náà ni pé kíni o, nọ́mbà alákọ̀ọ́kọ́ times 2 pẹ̀lú rẹ̀. Ó rí pé tó bá times 2 pẹ̀lú eléyìí, yóò fún ọ ní 4. Tó bá tún times 2 pẹ̀lú eléyìí náà, yóò fún ọ ní 8. Tó bá tún times 2 pẹ̀lú eléyìí náà, yóò fún mi ní kíni o, yóò fún mi ní 16. Òun náà ni pé kíni o, tó bá jẹ́ pé kó tó mọ nọ́mbà tí ó wà lẹ́yìn èyí tó tún kàn, so bóyá ó multiply ni o tàbí ó divide ni o pẹ̀lú nọ́mbà alákọ̀ọ́kọ́, òun là ń pè ní kíni, geometric progression. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé níbí, ó rí pé tó bá fẹ́ mọ táàmù tó kàn níbí, òun ni pé kó multiply 16 tó parí pẹ̀lú 2 tí ó fún ọ ní 32. Tó bá tún fẹ́ mọ èyí tó kàn, òun ni kó mọ 64. Ṣó ti yé? Òun náà tún ni àpẹẹrẹ nọ́mbà mìíràn. Nínú àwọn àpẹẹrẹ míì, òun là ń pè ní kíni o, à ń pè ní Fibonacci sequence. So Fibonacci sequence. Kí ni à ń pè ní Fibonacci sequence? Sequence lòun náà, torí òun náà tẹ̀lé àwọn òfin ká fi mọ nọ́mbà tí ó wà lẹ́yìn nọ́mbà mìíràn. Ṣùgbọ́n a máa ń pè òun ní Fibonacci, òun ni pé kíni, tó bá fẹ́ mọ táàmù, òun náà ni pé ó máa ro àwọn táàmù méjì tó ti kọjá, ó máa rò wọ́n papọ̀. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, tí n bá ní 1, 1, so 2, 3, 5, 8. Irúfẹ́ nọ́mbà báyìí là ń pè ní Fibonacci sequence. Ó rí pé tó bá wò dáadáa, eléyìí ká tiẹ̀ pé òdo wà níbí báyìí, 0 plus 1 yóò fún mi ní 1, àbí? Tó bá tún ro 1 àti 1 papọ̀, yóò fún mi ní 2. Ó rí pé mo mọ nọ́mbà tó kàn pẹ̀lú pé mo ṣe kíni, màá ro nọ́mbà méjì tó ti ṣáájú, táàmù méjì tó ti gbà wájú. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, ó yá, 2 plus 1 yóò fún mi ní 3. 3 plus 2, eléyìí náà ó fún mi ní 5 o. 5 plus 3 yóò fún mi ní 8. Ó mean pé tó bá fẹ́ mọ tó kù lẹ́yìn eléyìí, kò le rárá torí pé ó ti lófin. Eléyìí náà jẹ́ 8 plus 5, 13. Tó bá tún fẹ́ mọ èyí tó kù lẹ́yìn rẹ̀, 13 plus 8, òun náà ó fún mi ní kíni o, 21. Eléyìí là ń pè ní Fibonacci sequence. Ǹjẹ́ téléyìí bá yé wa, bó ló ṣe wá máa find àwọn nọ́mbà tó jẹ́ pé ó ṣe kíni o, àwọn táàmù tó jẹ́ pé ó pọ̀ rẹpẹtẹ. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, so wo irú àpẹẹrẹ tí mo ṣe gbẹ̀yìn yìí, ká pé o fẹ́ find in tí ó jẹ́ 100th term, ṣo mọ̀ pé a ti mọ kíni o, a ti mọ̀ pé táàmù alákọ̀ọ́kọ́ ni pẹ̀lú àlàyé tí mo ṣe, táàmù ẹlẹ́ẹ̀kejì ni, ẹlẹ́ẹ̀kẹta rèé, ẹlẹ́ẹ̀kẹrin rèé, ṣó ti yé? Ó rí pé tó bá lọ́ máa wo 100th term, ó máa pẹ́ ńbẹ̀. Wọ́n sì ní bí èèyàn bá pẹ́ ní erí imí, èsìkèsì ó ṣe kíni o, yóò bà léèyàn, Ọlọ́run má jẹ́ èsìkèsì ó bà lé wa. So òun náà ni pé kíni o, nínú ìmọ̀ ìṣirò, a máa ń wá ọ̀nà tí ó ṣe kíni o, tí ó gbà rọ̀ wá lọ́rùn. Bí ẹni tó fẹ́ lọ Ìbàdàn láti ìlú Ìṣẹ́yìn,
ẹ rí pé ọ̀nà tó já láti Ìṣẹ́yìn sí Ìbàdàn wà, so ó lè tọ̀ ọ́ lọ, ṣùgbọ́n kó wá ṣẹ̀ lóhùn lọ kí ni o, òun ṣẹ̀ ń lọ sí Ṣakí, so àti Ṣakí òun ṣẹ̀ lọ sí Ìlọrin, àti Ìlọrin òun ṣẹ̀ wá lọ sí Ìbàdàn, ẹ rí pé ìrìn àrè ló ń rìn un, Ọlọ́run má jẹ́ á rìnrìn àrè. So òun náà ni pé kí ni o lè wá àwọn òfin kan tí à ń pè ní end stamp tí ó mọ jẹ́ àkótán òfin, so tó bá ti wá mọ àkótán òfin un, òun ni ó máa sọ fún ọ bó ṣe mọ àwọn kí ni àwọn táàmù mìíràn, so lẹ́yìn tó bá ti mọ òfin un, ó lè jẹ́ pé gbogbo nọ́mbà táàmù kíní táàmù tó bá fẹ́ wá ò lè wá, òun náà ni àlàyé tí mo fẹ́ ṣe, so ṣùgbọ́n kó lè yé wa, jẹ́ n fún wa ní àpẹẹrẹ, gẹ́gẹ́ bí àpẹẹrẹ, wo àpẹẹrẹ tí ò ń wò ní ojú máwòrán yìí, jẹ́ n tún gbé wá, ó rí pé tó bá wo àpẹẹrẹ yìí, wọ́n ní write a formula for the end stamp, tí wọ́n bá ní end stamp òun náà ni pé kí ni o, òfin àkótán, ó ti rí pé òfin àkótán òun ni ó wá sọ bó ṣe lè ṣe kí ni, bó ṣe lè find irúfẹ́ tó bá fẹ́ find tó fi ní mọ́ ṣe kí ni, tó fi ní mọ́ rin ìrìn ọmọ Ísírẹ́lì káàkiri, ó rí pé tó bá wo ohun tí wọ́n fún wa, sequence tí wọ́n fún wa níbí báyìí 2, 6, 10, 14, 18, tó ti yé wa báyẹn, ó rí pé ká wá sọ fún mi pé kí ni tí 100 term yìí ó jẹ́, ó rí pé tí n tún mọ ṣe ni pé n tún mọ rò ó lọ títí tí ó fi pẹ́ tí ó fi sú èmi náà, eléyìí ò tiẹ̀ ṣe é wà, okay tí wọ́n bá ní kó find 1 million term ńkọ́, ó rí pé òun náà le púpọ̀, ṣùgbọ́n pẹ̀lú ohun tí mò ń ṣàlàyé nísìnyí, ó rí pé yóò ṣe kí ni o, yóò yọ bó ṣe lè ṣe, ó rí pé tó bá wo sequence tó ń wọ̀ lórí ojú máwòrán rẹ yìí, ó rí pé sequence ni torí ó tẹ̀lé àwọn òfin, ó rí pé tó bá wo òfin, ó rí pé tó bá yọ ẹlẹ́ẹ̀kejì kúrò nínú alákọ̀ọ́kọ́ 4 ni, ẹlẹ́ẹ̀kẹta kúrò nínú ẹlẹ́ẹ̀kejì 4 lòun náà, ẹlẹ́ẹ̀kẹrin kúrò nínú ẹlẹ́ẹ̀kẹta 4 lòun náà, ẹlẹ́ẹ̀karùn-ún kúrò nínú ẹlẹ́ẹ̀kẹrin, so ó rí pé 4 ni, so mo dẹ̀ sọ fún ọ pé tó bá ní irúfẹ́ táàmù báyìí tó jẹ́ pé àjọṣe tó wà láàrin àwọn táàmù méjì tó tẹ̀léra wọn ń fún ọ ní kí ni o, ń fún ọ ní nọ́mbà kan náà, kí ni mo ní pé o, òun là ń pè ní kí ni o, linear sequence. Bó ló ṣe máa find end term of linear sequence, end term ní àkótán, òun ni pé kí ni o, formula tó kó gbogbo sequence ń tán, tó dà gẹ́gẹ́ bí kí ni o, tó dà gẹ́gẹ́ bí in tó fi mọ wá àwọn nǹkan mìíràn, so ti yé wa báhun, tó dà gẹ́gẹ́ bí in tó fi mọ wá bí òṣùwọ̀n, so ó dà gẹ́gẹ́ bí tí àwọn ọmọ bá fẹ́ gbá eré ìdárayá tí a mọ̀ sí kí ni bọ́ọ̀lù, ó rí pé wọ́n sọ pé àwọn kan under 27, under 23, so ti yé wa báhun, ó rí pé ó ti ní nǹkan kan tí wọ́n gbé wọn sí gẹ́gẹ́ bí kí ni o, gẹ́gẹ́ bí tí ó jẹ́ bí gbèdéke àbí nǹkan kan, ó rí pé tí wọ́n bá fẹ́ wò pé ṣé eléyìí ṣó lè jẹ́ni tí ó kópa níbẹ̀, ó rí pé wọ́n ó ṣe kí ni o, ó yá ẹ jẹ́ á wo ọjọ́ orí rẹ̀, so ti yé wa báhun, so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni eléyìí náà, bó ló ṣe wá ṣe eléyìí, bó ṣe ṣé ò le rárá, òun ni pé kọ́kọ́ wò ó pé táàmù mélòó wọ́n fún wa, ó rí pé wọ́n kọ́kọ́ fún wa ní táàmù 5 alákọ̀ọ́kọ́, tó bá ṣèmi nìwọ, ọ̀rọ̀ tó rọrùn púpọ̀ jù ni pé kó kọ àwọn táàmù tán fún ọ náà, ó rí pé a ní 1, 2, 3, 4, 5, so lẹ́yìn rẹ̀ n tó ṣe òun náà ni pé kí ni o, ó wá kọ táàmù tí wọ́n fún ọ gangan, pé táàmù tán fún wa gangan níbí báyìí òun ni 2, 6, 10, 14, 18, ó rí pé tó bá wo àjọṣe tó wà láàrin wọn gẹ́gẹ́ bá ṣe sọ, ẹlẹ́ẹ̀kejì kúrò nínú alákọ̀ọ́kọ́ kí ló fún mi, ó fún mi ní 4, ẹlẹ́ẹ̀kejì kúrò nínú ẹlẹ́ẹ̀kẹta òun náà fún mi ní 4, ó rí pé 4, 4 ní gbogbo rẹ̀, so ti yé wa báhun. Ǹjẹ́ kí leléyìí kí ló túmọ̀ sí fún ọ? Ó rí i pé tí nǹkan bá ń fún ọ ní 4, á já sí pé mo lè sọ pé kí ni o, ó dà gẹ́gẹ́ bí kí n mọ ṣiṣẹ́ ní tábìlì 4, ó rí i pé table 4 tó mọ ń kà, òun náà ni pé multiplication table 4, ó rí i pé ó mọ ní 4 times 1 4, 4 times 2 8 àbí, so 4 times 3 12 àbí, so má bínú 8 lèyí 12, so 16 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ó rí i pé tó bá wo àjọṣepọ̀ tó wà láàrin eléyìí náà, tó bá ní 4, 8, 12, 16, so ti yé wa báhun, sequence lòun náà, ṣùgbọ́n even kódà 4 náà ló ṣe kí ni o, ló jẹ́ tó wà láàrin àwọn sequence méjì méjì, ó rí i pé ó fẹ́ẹ̀ jọrú eléyìí náà, ṣùgbọ́n ìyàtọ̀ tó wà láàrin wọn ni pé eléyìí ó bẹ̀rẹ̀ láti kí ni o, àti orí 1, so ti yé wa báhun,
òun náà la wá ṣe kí ni, á wá wò pé kí lá mọ ṣe, ṣá mọ yọ nǹkan kúrò ni àbá máa ṣe kí ni, àbá máa ro nǹkan mọ tí ó fi fún wa ní n tó yẹ kó fún wa eléyìí gangan. Bó ṣe ṣé kò le rárá, n tó ṣe òun náà ni pé kí ni o, kọ́kọ́ wá àwọn tó jẹ́ tábìlì 4 rẹ, ó wá bẹ̀rẹ̀ láti 1. Ó yá, tí n bá ní 4 times 1 ó rí pé yóò fún mi ní 4, 4 times 2 yóò fún mi ní 8, 4 times 3 yóò fún mi 12, 4 times 4 16, 4 times 5 20. Lẹ́yìn tó bá ti ṣe tán, ó wá máa wá yọ sequence tó ń fún ọ gangan kúrò nínú tó ṣẹ̀ wá ńbí. So tí ó máa yọ n tó ṣẹ̀ wá, ó máa yọ kúrò ní sequence rẹ gangan. Ó máa wá ní kí ni o, 2 minus 4 yóò fún ọ ní minus 2, 6 minus 8 minus 2, 10 minus 12 minus 2. Ó rí pé minus 2 gbogbo wọn mọ̀ fún ọ. Láì jàtare nú, á já sí pé end term rẹ tó ń wá, so òun náà ni yóò máa fún mi ní kí ni o, 4n, ó ti yé, àkótán tábìlì minus 2, ó ti yé. Ó rí pé eléyìí gan ń ṣe kí ni o, ó ń fún ọ gẹ́gẹ́ bí òṣùwọ̀n. Pẹ̀lú òṣùwọ̀n yìí, pẹ̀lú kóńgò yìí, o lè ṣe kí ni o, o lè fi wọn gbogbo táàmù oríṣiríṣi. Kò bá jẹ́ pé 1 million ló fẹ́ wá, kò nídìí kó dára rẹ láàmú. Ibi tó ti rí n níbí báyìí, ó kàn ṣe kí ni, ó gbé 1 million sí ni. Tó bá fẹ́ wò bóyá o gbà àbó o gbà, jẹ́ kọ́kọ́ find the end term, first term mi, táàmù alákọ̀ọ́kọ́. Má gbàgbé pé n tí mo sọ fún ọ pé tó bá fẹ́ mọ táàmù alákọ̀ọ́kọ́, òun ni pé ibi tó bá ti rí n tẹ́lẹ̀, ó fi ṣe kí ni o, ó fi 1 sí. Eléyìí máa fún mi ní 4 times 1 minus 2, 4 minus 1, 4 minus 2 yóò máa fún mi ní kí ni, 4 minus 2 is 2. Ó rí pé ó ṣe kí ni, ó fún mi ní 2. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ náà, o lè find the second term, òun náà ni pé ibi tí n bá ti rí n fi kí ni sí, ó fi 2 sí. So yóò jẹ́ 4 times 2 8, 8 minus 2 òun náà fún mi 6. So inú question tí wọ́n tún wá fún wa nínú ìbéèrè, òun náà ni pé ká find kí ni o, ǹjẹ́ tá bá ti find formula tán, kóńgò tán, òun náà ká fi kóńgò òun ká fi wọn 30 term àti 60 term. Pẹ̀lú àlàyé tí mo ṣe, ó mean pé 30 term rẹ, eléyìí tí ń ṣe T30, òun náà ni pé ibi tó bá ti rí kí ni n nínú kóńgò rẹ, kí ló máa gbé sí? Ó máa gbé 30 sí. Eléyìí máa jẹ́ 4 times 30 minus 2. So that's 120 minus 2 yóò fún mi ní 118. So ti yé. O lè find the 60 term rẹ bákan náà, kò le rárá. Òun náà ni gbogbo òun náà sínú kóńgò. Wípé tó bá ti rí kí ni n kí ló gbé sí? Ó gbé 60 sí. Ó máa fún mi ní 4 times 60 minus 2. So that's 240 minus 2, 238. So ìjẹ́ tẹ́lẹ̀ bá yé wa, òun náà ni bó ṣe mọ find ẹ̀, àwọn nọ́mbà oríṣiríṣi. So ti yé wa báwọn. Ó rí pé tó bá fẹ́ find àwọn tó tún jù báyìí lọ, bóyá nísìnyí o fẹ́ find the 1 million term, kò nídìí kó dára rẹ láàmú. Ó mean pé ibi tó bá ti rí n nínú kóńgò rẹ, kí ló máa gbé sí o? Ó máa gbé 1 million term sí. Ǹjẹ́ tí eléyìí bá yé wa, jẹ́ n tún fún wa ní àpẹẹrẹ mìíràn, torí àwa tí àpèjúwe alákọ̀ọ́kọ́ tí ò yé. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, so the first 5 terms of a sequence, òun ni pé táàmù 5 alákọ̀ọ́kọ́ sequence kan. Àmọ́ irú sequence tí í ṣe, ṣùgbọ́n a mọ̀ pé ó ṣe kí ni o, ó tẹ̀lé àwọn òfin. Òun ni 100, 94, 88, 82, 76. Ó ti yé. Wọ́n á ní ká wá kóńgò, find the formula for the nth term. Ká wá kóńgò tó jẹ́ pé a fi mọ wọn àwọn nọ́mbà kí nọ́mbà táàmù tá a bá fẹ́ wá. So tí wọ́n lẹ́yìn rẹ̀ ká wá lo kóńgò wa, ká fi wá 30 term. So ká fi wá 30 term of sequence. Eléyìí náà ò le rárá. O lè lo ọ̀nà alákọ̀ọ́kọ́, eléyìí tó ṣe kí ni tó lò. So òun náà ni pé kó tó kọ́kọ́ wò pé irú táàmù wo gan ni náà. Má gbàgbé pé bó ṣe ló ń hàn wá. Kọ́kọ́ yọ ẹlẹ́ẹ̀kejì kúrò nínú alákọ̀ọ́kọ́, ó rí pé yóò fún mi ní minus 6. Eléyìí náà fún mi ní minus 6. Eléyìí náà fún mi minus 6. Eléyìí náà fún mi minus 6. Bí pé láì jàtare, kí leléyìí o? Linear sequence. Bó ló ṣe jẹ́ linear sequence? Má gbàgbé ihun tí mo pè é. Òun náà ni pé kí ni, tó bá ní sequence kan tó jẹ́ pé àjọṣe tó wà láàrin táàmù tó tẹ̀léra wọn, nọ́mbà kan náà ni. So ti yé wa báwọn. Òun náà là ń pè ní kí ni, linear sequence. Ìjẹ́ tẹ́lẹ̀ bá ti yé wa, o lè lo irú àpèjúwe tí mo lò lákọ̀ọ́kọ́. Òun náà ni pé nígbà tó jẹ́ pé táàmù 5 alákọ̀ọ́kọ́ kọ́ fún wa, kọ́kọ́ kọ́ báyìí. Eléyìí ó fún mi ní 1, 2, 3, 4, 5, àbí? Ó yá, máa kọ àwọn táàmù rẹ tí wọ́n fún wa. Ó rí pé wọ́n fún wa ní 100, 94, 88, 82, 76.
ó rí pé tó bá yọ wọ́n kí ni difference tó wà ń bẹ̀, ó rí pé eléyìí fún wọn -6, eléyìí àti eléyìí náà 88 minus 94 -6, 82 minus 88 -6 lòun náà fún wa, eléyìí náà fún wa ní -6. Ajá sí pé ó jọ pé ká mọ ṣiṣẹ́ ní kí ni o multiplication table kí ni o -6, nípa yẹ pé tó o bá gbàgbé multiplication table -6 náà tó wà láàrin wọn náà ní kí ni -6 eléyìí ó jẹ́ -12 times 2 minus 18 tó bá multiply 3 -6 times 3 so ti yé -24 so ti wá báwọn. So ìyàtọ̀ tó wà láàrin wọn náà ni pé kí ni eléyìí ó kàn bẹ̀rẹ̀ látòrí 1 ni so ti yé kò dẹ̀ jọ eléyìí dáadáa, ṣùgbọ́n àti mú jọ náà ni pé wàá wò pé kí nọ́mbà tó jẹ́ pé ó mọ ṣe kí ni o ó mọ yọ kúrò tàbí ó mọ rò pọ̀ tí ó fi jọ, òun ni láti wá irúfẹ́ nọ́mbà bẹ́ẹ̀ òun ni kí ló ṣe o ó times ó wá find the general terms wa bá ṣe wá nípa ìwọ̀n náà ni pé -6 times 1 ó fún mi -6 -12 -6 times 3 -18 so ti wá báyìí -24 -30. Jẹ́ tẹ́lẹ̀ bá yé wa lẹ́yìn rẹ̀ tó bá fẹ́ wá mọ tí last term rẹ̀ ó jẹ́ ó wá mú táàmù tí wọ́n fún ọ yìí minus ìtọ́jẹ́ bí general term rẹ̀ so ó jẹ́ minus multiplication table -6 níbí báyìí so ti yé ó máa jẹ́ kí ni o 100 minus -6 yóò jẹ́ minus times minus plus yóò jẹ́ fún ẹ ní 106 àbí 94 minus times minus plus àbí 94 plus 12 òun náà fún ẹ ní kí ni 106 lẹ́yìn náà fún mi ní 106 106 106 ajá sí pé ní pé end term mi kóńgò mi kí ni ó máa jẹ́ o yóò máa jẹ́ tó jẹ́ àkójọpọ̀ wọn nínú multiplication table mi báyìí tí ń ṣe -6n plus difference tó ní bí báyìí 106 plus 106 eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ wọ́n eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ wọ́n. Ó yá ìjẹ́ tí eléyìí bá yé wa ó di pé nígbà tá a ti mọ kóńgò wa tó bá fẹ́ mọ̀ pé o tiẹ̀ gbà ó yá já find the end first term wa sọ pé first term náà ni pé kí ni ibi tó bá ti rí ẹ nínú kóńgò rẹ fi 1 sí yóò máa fún mi ní -6 times 1 plus 106 ó di pé yóò máa fún mi ní -6 plus 106 which is equal to 100 so ti yá báyẹn. Ìjẹ́ tẹ́lẹ̀ bá yé wa ó rí pé béèrè kejì lè tán fún wa òun náà ni pé ká wá ohun tó jẹ́ pé 30 term ó máa jẹ́ ìtumọ̀ ẹ̀ ni pé gbé 30 sínú kóńgò rẹ ó rí pé 30 term rẹ yóò máa jẹ́ pé kí ni ó bí tí n bá ti rí ẹni nínú kóńgò mi ń gbé kí ni sí ń gbé 30 sí ó máa fún ẹ ní -6 times 30 plus 106 so eléyìí ti ṣe -180 plus 106 tó bá yọ kúrò yóò máa fún mi ní -74. Kódà bó bá fẹ́ find the Ghafari term kò nídìí kan dà rẹ láàmú ó mì pé ibi tó bá ti rí ẹni nínú kóńgò rẹ kí ló máa fi sí o wọ́n máa fi Ghafari sí. Ìjẹ́ tí eléyìí bá yé wa eléyìí ni bó ṣe lè wá kóńgò tí à ń pè ní end term linear sequence bó ní fún non-linear sequence bó ló ṣe lè wá kóńgò fún eléyìí náà kò le rárá kí n ṣàlàyé bó ṣe ṣe fún ọ gẹ́gẹ́ bí àpẹẹrẹ mìíràn àpẹẹrẹ. So write a formula for the nth term of the sequence 3 9 17 27 39. Àkọ́kọ́ náà kọ́kọ́ bira rẹ̀ pé ṣé sequence ni jáwò só tẹ̀lé àwọn òfin ó rí pé ó tẹ̀lé àwọn òfin kọ̀ọ̀kan sọ pé 6 ni tó bá yọ 9 3 kúrò nínú 9 yóò fún 6 17 minus 9 yóò fún 8 àbí 27 minus 17 yóò fún 10 ó rí pé òun náà tẹ̀lé òfin ni pé kí ni o mo ro in tó jẹ́ tó bá fẹ́ mọ tó kù lẹ́yìn èyí tó parí ó ro even number tó kù lẹ́yìn rẹ̀ mọ́ ó rí pé fún number tó kù lẹ́yìn 12 òun ni 14 tí n bá fẹ́ mọ tó kù níbàyìí máa gbé kíni sí yóò jẹ́ 39 plus 14 eléyìí tó mọ̀ fún mi ní 53 bó mo ṣe á lè find the kóńgò fún ó rí pé ó yàtọ̀ síta lákọ̀ọ́kọ́ so òun náà ni bó ṣe ṣe lè tẹ̀lé pẹ̀lú àlàyé tí mo ṣe lálákọ̀ọ́kọ́ sọ pé ẹni rẹ first 5 terms náà wọ́n tún fún wa 1 2 3 4 5 àbí ó rí pé nọ́mbà alákọ̀ọ́kọ́ nọ́mbà táàmù tán fún wa ó ní 3 9 17 27 39 ó rí pé tó bá wá àjọṣe tó wà láàrin wọn tó bá ń yọ wọ́n kúrò nínú ara wọn 9 minus 3 ó rí pé eléyìí ó fún mi ní 6 àbí eléyìí ó fún mi ní 8 àbí pẹ̀lú bá a ṣe lẹ́ẹ̀kan eléyìí ó fún mi ní 10
eléyìí ó fún mi ní kíni o 12. Ó rí pé kò fún mi ní constant number á jẹ́ sí pé kì í ṣe kíni o kì í ṣe linear term tó ti yé báhun. Torí òfin ni pé pẹ̀lú ẹ̀yin tẹ́ ṣe ìṣirò nínú ilé ìwé gíga tí a mọ̀ sí higher institution bóyá yunifásitì nìyẹn àbí àwọn ibi tó bá rí kó lọ. So à ń pe ìmọ̀ kan ní numerical analysis. Níbẹ̀ à ń pè ní kíni o a lè ní forward difference àti backward difference. Tó ti yé tó bá jẹ́ pé ìgbà tó find the difference rẹ tó ti yé ó rí pé difference alákọ̀ọ́kọ́ leléyìí tí bá find the difference mi alákọ̀ọ́kọ́ tó bá jẹ́ pé ó lọ fún mi ní kíni o tó lọ fún mi ní constant term gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí mo ṣe síwájú tí mo ní 2 á já sí pé ní pé kíni o n term general term yóò mọ give rise to tí à ń pè ní kíni o linear expression. Ó rí pé order rẹ̀ ó rí pé first order nìyẹn so linear expression that is single power n rẹ̀. So ti yé ká pé ìgbà tó wá ṣe kíni ó wá tún tẹ̀síwájú pẹ̀lú difference rẹ̀ tó bá find the difference yẹn sí ó rí pé 8 minus 6 ó fún mi ní 2 àbí eléyìí ó fún mi ní 2 eléyìí náà ó fún mi ní kíni 2. Ó mean pé tó bá find wá difference yẹn tó jẹ́ pé ìgbà tó fẹ́ get constant ni pé ìgbà tó find the difference yẹn lẹ́ẹ̀kejì á já sí pé kíni o quadratic term ni ó mọ fún ọ that is quadratic expression. Tí ò bá tún fún ọ bẹ́ẹ̀ ó tún ṣe kíni o ó tún difference yẹn ṣe òun là ń pè ní forward difference ó ti yé ó tún ṣe tó bá yé pé lẹ́ẹ̀kẹta ló tó fún ẹ á jẹ́ pé yóò mọ fún ẹ ní cubic expression nígbà tó bá ń wá kóńgò rẹ. So ti yé wa báhun ìjẹ́ tẹ́lẹ̀ bá yé wa ó mean pé a ti mọ̀ pé quadratic expression nítorí bá lọ get number kan náà nígbà tí a yọ wọ́n kúrò lẹ́lẹ́ẹ̀kejì. So ti yé má dẹ̀ gbàgbé pé quadratic term rẹ yóò mọ fún wá ní kíni o an square plus bn plus c á já sí pé mo gbọ́dọ̀ mọ ohun tí abc mi ó jẹ́. Láti fi wá mọ̀ kò ṣòro rárá tó bá fẹ́ mọ a rẹ òun náà ni pé n tó jẹ́ difference àwọn constant term yìí so ti yé báhun constant term tó rí níbí báyìí so ti yé báhun ó wá fi kíni ó fi 2 gé ká pé 6 ni constant term tó ní yóò máa jẹ́ 6 divided by 2 òun yóò fún ẹ ní kíni o yóò fún ẹ ní constant term but 2 la níbí báyìí á jẹ́ pé yóò jẹ́ 2 divided by 2 1. So lẹ́yìn rẹ̀ ó wá wá n square rẹ̀ yóò ti yé báhun ó mọ wá n square rẹ̀ bó ló ṣe mọ n square rẹ̀ ó rí pé òun náà ṣe kíni kò le rárá ó rí pé òun náà kò le rárá. So láti fi ṣe kí ló mọ wá so n tó mọ ṣe náà ni pé kíni ó tún lè wá tébù rẹ̀ gẹ́gẹ́ bá ṣe ṣàlàyé lálákọ̀ọ́kọ́ 1 2 3 4 5 so ti yé wa báyẹn sọ pé tébù wa a ní t so ti yé wa báyẹn mọ́ bínú a ní n square àbí bẹ́ẹ̀ kó tó kọ n square a ní t wa a ní 3 9 17 27 39 á já sí pé ní pé wọ́n wá find the n square rẹ̀ ó mọ̀ pé n square rẹ̀ ń bí báyìí kí ni ó mọ fún mi òun ni pé kí ni òun á yí square rẹ̀ yóò mọ jẹ́ 1 2 square 4 9 16 25. Ìjẹ́ tẹ́lẹ̀ bá yé wa á já sí pé ó mọ ṣe kíni o ó mọ yọ kúrò nínú ara wọn yóò jẹ́ 3 minus 1 2 5 8 11 13. Ó rí pé tẹ́lẹ̀ bá yé wa ó rí pé ó ti jọ linear sequence àbí ó yá ó tún wá find àwọn difference tó wà ńbẹ̀ ńgbà tó jẹ́ pé a ti mọ ohun tó kù níbí báyìí ni pé a fẹ́ find kíni o linear term wa a sì ní tó sì kù leléyìí òun náà ni pé kọ́kọ́ mọ difference tó wà láàrin wọn ó rí pé difference tó wà láàrin wọn ni 3 3 3 3 sorry 4 lèyí yóò jẹ́ so 3. So ìjẹ́ tó bá yé wa tó bá jẹ́ 3 náà á jẹ́ pé òun náà máa wà ní kíni o kí ni bí wọ́n mọ jẹ́ báyẹn 3n á jẹ́ pé yóò mọ wà ní 3n bó la sì mọ̀ pé yóò mọ wà ní 3n torí tá a bá ń get n tó jẹ́ 3 3 ó fẹ́ jọ ká ní multiplication table 3 bẹ́ẹ̀ tí ò mú jọra wọn náà ni pé òun ò bẹ̀rẹ̀ látorí 1 bó ló ṣe á fẹ́ wá òun ni pé ó wá wá kíni o ó wá wá n tó mọ rò mọ tàbí tó mọ yọ kúrò láti fi fún ọ ní eléyìí tí ó mọ ṣe déédéé sequence wa òun náà ni pé kíni ó kọ́kọ́ find the 3n so 3 times 1 eléyìí náà jẹ́ 3 6 9 3 times 4 12 15. Ìjẹ́ tẹ́lẹ̀ bá ti yọ á já sí pé ó mọ yọ àwọn méjèèjì kúrò nínú ara wọn ó yá eléyìí ó mọ fún mi ní kíni o 1 minus 1 minus 1 minus 1
minus 1 minus 1 ó rí pé difference kankan náà ni á já sí pé kí ni o tn rẹ so ti àlùmọ̀pá ni yóò máa wà ní form of kí ni o an square plus bn plus c méjèèjì yìí a ti wá pé ó jẹ́ kí ni o 3n minus 1 ó dẹ̀ mọ n square rẹ náà so kí ni n square wa so ti yé sọ pé a wa 1 la get èyí ọmọ fún ní n square plus 3n minus 1 á jẹ́ pé kóńgò rẹ ni ó rí pé kò le rárá so tó bá fẹ́ wá in tí ó mọ jẹ́ 1 first term tó bá fẹ́ mọ̀ bóyá gbà bá gbà òun náà ni pé gbé 1 sínú kóńgò rẹ bó ló ṣe mọ̀ òun ni pé bí tó bá ti rí ẹni tẹ́lẹ̀ gbé 1 sí yóò máa jẹ́ 1 square plus 3 into 1 minus 1 that's 1 plus 3 minus 1 1 plus 3 4 minus 1 yóò fún 3 so ti wá báyẹn so tó bá fẹ́ mọ̀ tí ẹlẹ́ẹ̀kejì ó jẹ́ òun náà ò le rárá òun náà ni pé kí ni o kó find the t2 rẹ òun ni pé bí tó bá ti rí 2 bí tó bá ti rí ẹni gbé 2 sínú kóńgò rẹ yóò jẹ́ 1 times 2 squared plus 2 so plus ó rí pa ní a ní n square bí yóò máa jẹ́ kí ni 2 square plus 3 into 2 minus 1 that's 4 plus 6 minus 1 yóò fún ní 9 so yóò fún ní 9 so 4 plus 6 3 so ó rí pé 9 náà ni tó jẹ́ bẹ́ẹ̀ so tó bá fẹ́ find the 100 term ńkọ́ padà rẹ̀ láàmú òun náà ni pé tó bá ti rí ẹni gbé 100 sínú kóńgò rẹ̀ so yóò fún ní irú nǹkan báyìí Gàfárì term ńkọ́ yóò jẹ́ Gàfárì square plus 3 times Gàfárì minus 1 so eléyìí ni bó ṣe mọ̀ wá kóńgò tí a mọ̀ sí n term fún non-linear sequence ó rí pé tí mo ti ń ṣàlàyé bọ̀ wá sẹ́yìn òun náà ni pé kí ni o àní sequence tá a bá ní sequence òun náà ni àkójọpọ̀ nọ́mbà kan tó tẹ̀lé àwọn òfin tí wà bá mo sọ pé ó máa àpẹẹrẹ sequence ni pé natural number wọ́n ṣàlàyé oríṣiríṣi àwọn sequence tó lè ní gẹ́gẹ́ bí linear non-linear geometric àti Fibonacci mo dẹ̀ ṣàlàyé bó ṣe lè wá general term tí a ń pè ní kóńgò linear àti kóńgò fún non-linear tí a mọ̀ sí nth term so jẹ́ tí eléyìí bá yé wa mò ń rọ̀ láti lọ sínú àwọn past question rẹ nínú àwọn question tó ti kọjá wá wọn tí wọ́n ti béèrè irúfẹ́ báyìí kò sì sọ fún wọn answer tó bá get gbé sínú comment box wọ́n sì ṣàlàyé àwọn ìbéèrè rẹ fún ọ jẹ́ tí o bá jáfàánú fídíò yìí mò ń rọ̀ láti bá mi subscribe sí so bá mi like ẹ̀ kó dẹ̀ bá mi share pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ káwọn náà lè jàǹfààní pẹ̀lú rẹ̀ títí wọ́n fi máa pàdé rẹ nínú fídíò tó ń bọ̀ kò ṣe